A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ṣíṣọ lójú Alhaja Kudirat Adégúnwà Balógun, onímọ̀ ìjìnlẹ̀ nínú ìṣirò chartered accountant tí í ṣe ọmọ Alhaji Adébọ́lá Adégúnwà gẹ́gẹ́ bí igbákejì gómìnà tí wọ́n yàn láti díje papọ̀ running mate pẹ̀lú Senator Solomon Adéọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Yayi. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé State APC Strategic Caucus tí ó wáyé ní olú iléeṣẹ́ ẹgbẹ́ ní ìyànà mọ́ṣúárì Abẹ́òkúta. Abíọ́dún ní ìpinnu yìí wáyé lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀. Yíyan Adégúnwà Balógun wáyé lẹ́yìn pínpín ẹlẹ́kùnjẹkùn igbákejì gómìnà sí Ògùn East Senatorial District àti pínpín mìíràn sí ẹkùn Ìjẹ̀bú Central Federal Constituency. Olùṣirò ẹni ọdún 51 51 ni Chief Financial Officer and Executive Director Finance and Administration ní Right Foods Limited. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìṣísọlójú olùdíje fún ipò igbákejì gómìnà, Abíọ́dún gbóríyìn fún àwọn adarí ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́ fún ìṣọ̀kan lákòókò ìdìbò abẹ́lé bí ó ti ní èyí ṣọ̀wọ́n nínú ìtàn òṣèlú ìpínlẹ̀. Ó ní APC ṣe àgbékalẹ̀ ọmọ ẹgbẹ́ 39 fún ọlọ́kan-ò-jọ̀kan ipò láìsí wàhálà tàbí rògbòdìyàn. Òun kò rí irúfẹ́ èyí rí láti ìgbà tí òun ti darapọ̀ mọ́ ètò òṣèlú ìpínlẹ̀ Ògùn. Fún ìdí èyí, ó fún òun ní ayọ̀ láti kéde ẹni tí yóò jẹ́ igbákejì gómìnà nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Bákan náà ni Adéọlá gbóríyìn fún gbogbo ọmọ ẹgbẹ́ bí ó ti fi ìgboyà rẹ̀ hàn sí Adégúnwà Balógun láti kún iṣẹ́ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ rẹ̀ tí ó kún fọ́fọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí ó ti kù oṣù méje kí àsìkò tó fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027, ìṣòro ààbò ti ń dúnkòokò mọ́ ìgbáradì lẹ́yìn ọdún 23 June 12, 1993 níbi tí ètò ìdìbò ti lọ láìsí ìṣòro. Láàárín oṣù kìíní sí oṣù karùn-ún ọdún 2026 lásán, kò dín ní ènìyàn 5,272 ọmọ Nàìjíríà tí wọ́n ṣe kópa nídìí rògbòdìyàn gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ kẹẹ̀ẹ́dógún lórí rògbòdìyàn ní Nàìjíríà tí Nigerian Watch yọ̀ǹda láti ọwọ́ Dr. Vatus Nwankwo Nkoji pẹ̀lú àtìlẹ́yìn Dr. Abiola Victoria Ayọ̀dòkun, 222,137 ọmọ Nàìjíríà ni wọ́n ṣekú pa níbi ìkọlù 46,182 káàkiri ìpínlẹ̀ 36 àti Àbújá láàárín 2006 àti 2025. Pẹ̀lú èyí ni ikú tí ó wáyé ní 2026 ṣe mú kí àjọ elétò ìdìbò INEC, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn àgbà amòfin ṣe ìkìlọ̀ wípé ètò ìdìbò tí wọ́n fi sí ọjọ́ 16 oṣù kìíní àti ọjọ́ 6 oṣù kejì léwu látàrí ìṣòro ìkọlù àti àdàlúrú tó ń tẹ̀síwájú ní ọ̀pọ̀lọpọ̀ ẹkùn orílẹ̀-èdè, pàápàá jùlọ ẹkùn àríwá ìlà oòrùn, àríwá ìwọ̀ oòrùn, gbùngbùn àríwá, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fi ń wọ gúúsù ìwọ̀ oòrùn, tí èyí ti wá ń dá ìpòrúru ọkàn sílẹ̀. Nàìjíríà kò sì lè yanjú ààbò àti ìdìbò ní ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn méjèèjì, gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò ọ̀jọ̀gbọ́n Joash Amopitan ṣe sọ, jẹ́ abala méjì tí wọ́n wà lórí kọ́bọ̀ kan náà, two sides of the same coin. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn ẹgbẹ́ òṣèlú tó ń darí bíi PDP, ADC àti NDC ṣe ìkìlọ̀ tako sísún ọjọ́ ìdìbò síwájú wípé èyí lè túmọ̀ sí wípé orílẹ̀-èdè juwọ́ sílẹ̀ fún ẹgbẹ́ adàlúrú. Alága INEC ké gbàjarè lórí ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó nílò àmójútó ní kíákíá fún ètò ìdìbò ọdún 2027. Àkọ́kọ́, nígbà tí Amopitan lọ ṣe àbẹ̀wò sí ọ̀gá ọlọ́pàá yányán IGP Ọlátúnjí Dìísù ni ó béèrè fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà síwájú ìdìbò ọdún 2027.
bí ó ti sọ àsọdájú àfojúsùn INEC láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọlọ́pàá àti àwọn agbófinró yòókù láti lè ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tí ó lọ ní ìrọ̀rùn láìsí kọlùkọgbà. Nígbà tí ó ń fèsì, IGP Disun wá fi dá àjọ elétò ìdìbò lójú ìgbáradì iléeṣẹ́ ọlọ́pàá láti pèsè agbègbè tí ó pamọ́ fún ètò ìdìbò gbogbogbò. Bákan náà ni ó ṣèlérí wípé kò ní sí ojú ìṣáájú fún ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ òṣèlú kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí orílẹ̀-èdè àná General Abdulsalami Abubakar ti ṣe àfihàn wípé àwọn olóṣèlú kan tí wọ́n ti gbangba ṣe àtìlẹ́yìn fún olóyè MKO Abiola nígbà rògbòdìyàn June 12 ń lọ lẹ́yìn láti lọ ṣiṣẹ́ fún ìjọba. Bí àwọn mìíràn ṣe ń gbowó lọ́wọ́ ikọ̀ Abiola ni wọ́n tún ń gbà lọ́wọ́ alátakò rẹ̀ Bashir Tofa nígbà ìdìbò ààrẹ ọdún 1993. Àfihàn yìí jẹyọ nínú àjọ-ewé kẹrìndínlógún ìwé Abubakar aláwẹ̀ 264 ìtàn ìgbésí ayé tí ó pe àkọlé rẹ̀ ní ìpè fún iṣẹ́ Call of Duty tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ níbi àgbékalẹ̀ rẹ̀ sójútáyé public presentation tí ó wáyé ní Aso Rock ìlú Àbújá. Níbi abala tí wọ́n ti ṣe àgbéyẹ̀wò ètò òṣèlú Nàìjíríà ní adarí orílẹ̀-èdè àná ti ṣe àpèjúwe àwọn olóṣèlú Nàìjíríà láì wo ẹgbẹ́ òṣèlú wọn àti ẹ̀yà wọn ní a tribe on their own tí wọ́n ti gbangba dárúgúdù sílẹ̀ láàrin ẹ̀yà àti ẹ̀sìn tí wọ́n sì ń lọ lábẹ́lẹ̀ jẹ jíjẹ àti mímu pẹ̀lú wọn. Àfihàn rẹ̀ dá lórí ti Tofa, olùdíje láti ẹgbẹ́ National Republican Convention (NRC) tí ó díje tako Abiola níbi ìdìbò ààrẹ June 12, 1993 tí Abubakar ní olóògbé olóṣèlú yìí fi hàn. Gẹ́gẹ́ bí Abubakar ti kọ sínú ìwé, olóògbé Alhaji Tofa sọ ìtàn bí àwọn olóṣèlú kan ṣe àbẹ̀wò sí i, béèrè owó ọwọ́ rẹ̀ láti fi kó èrò jọ fún un. Wọ́n fi dá a lójú wípé àwọn yóò dìbò fún un ní gbogbo wọ́ọ̀dù wọn, ó sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Lẹ́yìn èyí, Tofa ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ alága ìpínlẹ̀ fún SDP, ẹgbẹ́ tí Abiola wà, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni ó bá àwọn wọ̀nyí náà níbẹ̀. Gbẹ̀yìngbẹ́yín, ó pàdánù Kano àti wọ́ọ̀dù òun fúnra rẹ̀ sí ọwọ́ Abiola. Bí ayé olóṣèlú ṣe rí rèé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni oníṣòwò kan tí ó fi Maiduguri ṣebùgbé Umar Bashir ni wọ́n ti rán ní ẹ̀wọ̀n 20 ọdún láìsí àǹfààní fún owó ìtanràn lórí ẹ̀sùn ṣíṣe àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú. Ẹlẹ́wọ̀n tí ó pe ara rẹ̀ ní oníṣòwò amáratasánsán oil perfume àti POS ni wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn bí ó ti fi àpò ìfowópamọ́ rẹ̀ pẹ̀lú UBA ṣe ìdúnàdúrà fún àwọn ẹgbẹ́ Boko Haram. Wọ́n ní ó fúnra rẹ̀ jẹ́wọ́ wípé lótìítọ́ ni òun fi àpò ìkówósí rẹ̀ gba káàṣì mílíọ̀nù 5 náírà lọ́wọ́ ọmọ ẹgbẹ́ Boko Haram kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ibrahim Modu kí ó tó wá fi ránṣẹ́ sí àpò ìkówósí Access adàlúrú yìí. Ẹ̀ṣẹ̀ yìí wáyé ní ìlú Maiduguri ní ọdún 2025 bí ó ti fi kún wípé òun gba commission 20,000 naira lórí rẹ̀. Bí ìjọba àpapọ̀ ti fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ ni Bashir bẹ̀bẹ̀ wípé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí ló mú adájọ́ Binta Fatima Nyako kéde wípé ó jẹ̀bi ẹ̀sùn tí ó fi dá ẹ̀wọ̀n 20 ọdún fún un láìsí àǹfààní owó ìtanràn. Adájọ́ Nyako pàṣẹ kí kíka ẹ̀wọ̀n rẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 2025 tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti padà kéde mínísítà àná fún ọkọ̀ ìrìnnà tí ó tún jẹ́ gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Rotimi Amaechi gẹ́gẹ́ bí igbákejì olùdíje fún ipò ààrẹ níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Èyí tí wàá sọ Amaechi di olùdíje papọ̀ running mate pẹ̀lú Atiku Abubakar. Ìkéde yìí wáyé nínú àtẹ̀jáde tí akọ̀wé ADC Mallam Bolaji Abdullahi buwọ́lù. Àtẹ̀jáde ọ̀hún
ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn àṣeyọrí ètò ìdìbò abẹ́lé níbi tí Amaechi ti ṣe ipò kejì, tí ó ṣe àfihàn ọ̀kan lára ẹni tí orílẹ̀-èdè nífẹ̀ẹ́ jùlọ tí wọ́n sì bu ọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí adarí olóṣèlú. ADC wá ké sí gbogbo ọmọ ẹgbẹ́ ìdàpọ̀, ẹgbẹ́ ọ̀dọ́, adarí obìnrin àti onínúure ọmọ Nàìjíríà kí wọ́n darapọ̀ mọ́ wọn láti ṣètò ọjọ́ ọ̀la rere fún ìran tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akọ́nimọ̀ọ́gbá àná fún ikọ̀ Super Eagles Sunday Oliseh ti ní Morocco ìbá fi ẹ̀yìn Brazil gbolẹ̀ pẹ̀lú àmì ayò 3-2 bí ó bá ṣe wípé wọ́n ní agbábọ́ọ̀lù Nàìjíríà bíi Victor Osimhen tàbí Ademola Lookman láàrin ikọ̀ wọn. Oliseh sọ èyí lánàá lórí èsì tí ó ṣe àfihàn lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ X lẹ́yìn tí Morocco gba ọ̀mì ayò 1-1 pẹ̀lú Brazil níbi ìdíje 2026 FIFA World Cup Group Stage tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ó gbóríyìn fún Morocco pẹ̀lú ìgbésẹ̀ tó wúni lórí nínú attack àti defense. Akọ́nimọ̀ọ́gbá àná fìdí ẹ̀ múlẹ̀ wípé èsì Brazil ṣe iyebíye bí ó ti gbóríyìn fún àwọn agbábọ́ọ̀lù wọn lórí ìgbìyànjú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.